Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Afeez Ọládìméjì Àgùrò, ọmọ ìlú Èkó tó bí s'Èkó ní Sábó Lákíùmí lọ́dún 1975. Ìgbà tí mo parí HND mi, wọ́n wá gbé mi lọ fún National Youth Service Corps ní Bayelsa. Ìgbà yẹn ni àkọ́kọ́ ìgbà tí máa kúrò ní Èkó yìí àti Abẹ́òkúta. Mi ò délùú mi mọ̀ lẹ́yìn Èkó àti Abẹ́òkúta. First time tí máa jáde lọ sí irú ìlú bẹ́ẹ̀ ni. Ìgbà tí mo dé Bayelsa, ó jẹ́ ìyanu fún mi pé pé irú ìlú yìí sì wà Nàìjíríà. Níná omi wọn ò dá, lẹ́jà ní omi odò. Gbogbo ìlú yẹn rí rádaràda páṣápáṣá, epo ti bàlú wọn jẹ́. Nínú káàpù wa, nínú NYSC káàpù wa, àwọn ọlọ́pàá ló ń gbómi tá à ń lò wá fún wa láràárọ̀. Ìgbà tí mo wà ní secondary school ní St. Finbar's College, mi ò wá nú àwọn tó ga jù ní school gbà yẹn lọ. Àwọn èèyàn tó ga jù mí lọ ọ̀pọ̀ dáadáa, tó jẹ́ ìdájọ́ lójú fún mi ni. So ìgbà tá a parí school, mo bẹ̀rẹ̀ sí rẹ̀ mí. Mo rò bí àmọ́ ìlérí àná. Tó bá rẹ̀ mí, màá máa ga. Tó bá rẹ̀ mí, màá máa ga. So ìgbà táwọn ará school ta lọ sí St. Finbar's College tó rí mi after bí ọdún 5 ta kó school, mo ti ga ju púpọ̀ nù wọn lọ. Kò ní ṣèmi ni mo kọ̀ jáde níjọ́ kan tí mo sọ pé èmi ni mo ga jù Nàìjíríà. Àwọn French people lọ wá sí Nàìjíríà, tó ń ṣe survey káàkiri, tó ń wo gbogbo Nàìjíríà, tó wá bá mi, tó pè mí lórí fóònù pé àwọn fẹ́ rí mi. Wọ́n bí ṣé kò sí, wọ́n bí kò sí, pé àwọn ti wo gbogbo Nàìjíríà wò, àwọn lọ sí north, àwọn lọ sí east, àwọn lọ sí west, àwọn lọ sí gbogbo ẹ̀. Rí ẹni tó ga tó mi, pé àwọn tí ó fẹ́ ga tó mi, pé díẹ̀ ni mo fi ga jù wọ́n lọ. Pé bóyá bàbá mi, ìyá bàbá mi àbí bàbá mi tó ga ni mo ṣe ń ga. Not until ìgbà tí mo dé Amẹ́ríkà nílùú òyìnbó, nǹkan pẹ́rẹ́ ló ṣe mí lóru. Mo ṣáà rí pé ara mi, nítorí ẹ̀bà ni mo jẹ lálẹ́ ẹjọ́ yẹn. Èmi náà ni mo ṣe bẹ̀ fúnra mi, mo tẹ̀bà níbi aago kan òru pé kí n mú nǹkan sínú kí tó sùn. Àti wá ṣáà ń di aago 3 òru, ara mi ṣáà ń ṣe bákan bákan. Bí tára mi ti ń ṣe bákan bákan yẹn, mo kàn pé ambulance ni. Ambulance máa pè báyìí, kò tó ṣẹ́jú 5 wọ́n ti dé ilé tí mo wà. Pé kí ló ṣe mo fún mi mọ̀ kan tó ṣe, ara mi kàn ń gbọ̀n ṣá. Ìgbà tó máa gbé mi dé hospital, mo rò bí nǹkan tó máa fún mi lóògùn, wọ́n máa sọ pé kí n máa lọ lé ni. Wọ́n bá sọ pé àwọn máa ṣe test fún mi láti irun orí mi dé ìka ẹsẹ̀ mi. Ìgbà tó ṣe test tó ṣe gbogbo ẹ̀, wọ́n rí pé mo ní nǹkan lára tó ń fà òdì sí, tó mú mi ga. Pé mi ò mọ bí ṣe máa sọ Yorùbá, but ní òyìnbó wọ́n pè ní oversecretion of hormone, which is called gigantism. Tí kì í pé tí bá dé Amẹ́ríkà, iṣẹ́ akọ̀ máa wá yàfòyàfò lò. Ìgbà tí mo dé Amẹ́ríkà, mo mọ̀ pé Amẹ́ríkà gan easy o. Ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, Amẹ́ríkà ò easy rárá. Ìgbà tí mo débẹ̀ ni mo rí fúnra mi ní ìdánilójú báyìí pé Amẹ́ríkà, wọ́n rò bóyá tó bá dé Amẹ́ríkà ni wọ́n ń da dọ́là sí títì. Irọ́ ni o, wọ́n da dọ́là sí títì o. Iṣẹ́ dẹ̀ lé ń bẹ̀, kò síṣẹ́ gidi. Ẹ dẹ̀ mọ̀ pé irú èèyàn tèmi jẹ́ yìí pẹ̀lú àìtì mi,
mi ò lè ṣiṣẹ́ agbára púpọ̀, mi ò lè fọ tọ́ílẹ̀tì, mi lè fòkú. Iṣẹ́ security mo lè ṣe, mo dẹ̀ wáṣẹ́ security tì lóòrí. Mo dẹ̀ ń san $300 lóṣooṣù fún ilé tí mò ń gbé. Mọ́tò tí mò ń lò Nàìjíríà mo ní láti sọ fún wọn kó bá ń tà, kó bá ń send owó kí n bá lè rí ilé gbé. Ìgbà tó yá tó sú mi ni mo sọ pé nílùú onílùú ò ṣe é pé ìlú mi á ṣe padà sí. Mo ṣe padà sílé. Ìgbà tí mo pàdé OBO ní January 2019 ní kílọ̀bù tó ń pè ní Cubana ní Victoria Island. Ọ̀rẹ́ mi, àbúrò mi kan ló kàn sọ pé ẹ̀gbọ́n ẹ tiẹ̀ wá sílé mi, mò ń ṣe end of the year party. Tá bá ṣe party tán lé àgbà kílọ̀bù lọ. Èmi dẹ̀kẹ̀rẹ́ mi ò ń ṣe ẹni tó ń fi bẹ́ẹ̀ lọ sí kílọ̀bù púpọ̀ náà. So gbàdá rẹ̀ ṣe tán tá a gba kílọ̀bù lọ ní àárín òru láago kan ní ibi tá a ti ń wọlé. Mo ṣáà gbọ́ sáìrìnì tó ń bọ̀, mo rò bóyá gọ́vnà tiẹ̀ ló ń kọjá ní àbí èèyàn kan. Pé kí n yà fún ẹni tó fẹ́ wọnú kinní, mo ṣáà rí pé mọ́tò náà tó bí 6 tó ń wọlé. Ta lè léyìí o, ta lè léyìí o, làwọn èèyàn kégbe. Davido OBO. Ó jẹ́ èèyàn tí mo mọ̀ tó ń kọrin bọ̀ mi ò rí rí. Davido OBO. Àpẹẹpẹ èyí ni màá rí Davido tójú. Tí mo mọ̀ pé èmi tí mo fẹ́ rí Davido gan kó èmi jẹ. Ó kó mi jẹ. Torí bó ṣe wọlé báyìí ló ń wò pé ta lọkùnrin tó ga yìí. Ta lọkùnrin yìí, ẹ jọ̀ọ́ ẹ bá ń pe ọkùnrin yìí, ta lọkùnrin yìí. Ìgbà tó máa fi bọ́lẹ̀ ló wá bá mi tí ó ṣàṣọ mọ́ mi pé ẹ̀gbọ́n mi ò léèyàn tó ga tó yín rí o. Pé mo dẹ̀ láì láti take picture ẹ̀ sí ẹ̀ mind. Kò sí wàhálà, èmi gan wá bẹ́ẹ̀mi gan tiẹ̀ ṣe máa pàdé ẹ̀ ni. So làwa take picture together. So bó ṣe àṣírí lálẹ́ ẹjọ́ yẹn ni.